Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ọlọ́run dá mi sí. Ọpẹ́ mi ni pé mo mọ Kristi. Ọpẹ́ mi ni pé ìwàláàyè mi wúlò fún àìmọye èèyàn tó fẹ́ wúlò tí ayé sọ pé kò wúlò, tí mi dẹ̀ mọ̀ pé ìwúlò wà nínú ayé wọn. Nítorí kí gbogbo ohun tó dára tó jẹ́ bí wúrà nígbà míì àkìtàn láti máa ń bà. Èmi tá gbé dìde láti àkìtàn tó wá tàn tí mo wá ní ìtàn tí mi ò tán torí pé mo ní ìtàn tí mi jẹ́ káyé tàn mí. Tí mo ti wọnú iṣẹ́ Olúwa yìí fún ìgbà díẹ̀ tí mi ò béèrè owó lọ́wọ́ èèyàn, charge èèyàn tí èsì àdúrà dẹ̀ ń tẹ̀lé. Ayọ̀ mi léni ni pé Friday tí mo pe testimony, àwọn yẹn wà ń bí léni àkókò òsì ni àbá ti parí ẹ̀sìn látago 2 because mo pa àwọn èèyàn tó ń wojú Olúwa, àwọn èèyàn tó ń wojú Olúwa fún ogún ọdún 15 years, ọdún 10, àwọn yẹn pọ̀, ọdún 4, 5, èèyàn tí wọ́n ní pé kò lè bí tó bí ìyẹn ìkan. Àwọn ayé tí Ọlọ́run lò wá láti fọwọ́ tọ́ ó jẹ́ ìdùnnú mi, and ayọ̀ mi kan ní wípé mo mọ Kristi. Torí pé ẹni tó mọ Kristi ó ní ohun gbogbo, tó ní Kristi ó ní ohun gbogbo. Ilé ayé mi ò ń ṣe nípa ọrọ̀ tí mo fẹ́ kó jọ, torí àfọwọ́bà fílẹ̀ láyé. Ìjọ kan la délé ayé, ìjọ kan la máa lọ. Ẹni tó gbé wa níjọ́ ta délé ayé la mọ̀, a ò mọ ẹni tó máa gbé wa sí kòtò níjọ́ ta bá máa lọ. Ẹni tó kọ́kọ́ wẹ̀ fún wa níjọ́ ta délé ayé la mọ̀, a ò mọ ẹni tó máa wẹ̀ fún wa níjọ́ ta bá lọ. Oúnjẹ ta kọ́kọ́ jẹ níjọ́ ta délé ayé la gbọ́ nínú ìtàn, a mọ oúnjẹ ta máa jẹ kẹ́yìn. Ni mo yẹ máa sọ pé kí gbogbo èèyàn máa ṣe nǹkan bẹ́ẹ̀ ni kò ṣe nǹkan kẹ́yìn. Láti gbogbo ọ̀sẹ̀ yìí, ìdùnnú mi ni pé tẹ́ bá wo nínú sáfíìsì ẹ̀, mo ní gbogbo owó tó bá dá ń bẹ̀ kan lọ kó lọ fún àwọn ọmọ aláìní bàbá. Torí mo rántí àìmọye inú ẹkún tí mo ti dàgbà, inú ìpọ́njú tí mo ti dàgbà, inú àìní tí mo ti dàgbà. Mi ò tí ì níná o, ṣùgbọ́n mo ní Kristi. Mi ò tí ì débi tí mo lọ, ṣùgbọ́n mi sí níbi tí mo wà tẹ́lẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjì, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjà, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ, Kristi ṣì wà síbẹ̀ sí i. Mo dẹ̀ mọ̀ pé òun náà ni Ọlọ́run mi. Òun ló jẹ́ kí inú mi dùn pé ìyá mi ṣì wà láyé tó tọ́ mi ní ọ̀nà Kristi. Bàbá mi àti ọ̀gá mi tó fi tọ́lọ́run gbàgbọ́ gbé mi dìde nínú iṣẹ́ Olúwa, àwọn náà ṣì wà láyé. Mo ò lọ léèwé, mo ò lọ yunifásítì, ṣùgbọ́n àánú ni mo rí gbà. Ni mo ṣe ń sọ fún gbogbo èèyàn tó ń wò mí pé má rora ìpín. Tàbá ní ohun tó ń là kọjá lọ́wọ́, ò ń lọ síbi kan ni. Táwọn èèyàn bá ń dá ẹ dúró, ó lè wọ òsì. Má jẹ́ kó mọ̀gbà tó máa fi wọ́n lẹ̀. O ò tí ì rìn jìnnà ló ń gbọ́ pé àwọn èèyàn sọ ń pa ẹ. Tó bá rìn jìnnà ò ní gbọ́ gbogbo ohun tó ń sọ mọ́. Ni kò ṣe má ṣe aláìbìkítà sí ohun Ọlọ́run, sí ohun òbí, sí ohun àti fi ọwọ́ tọ́ àwọn ènìyàn. Torí pé ènìyàn ló ń gbé èèyàn dìde, ènìyàn náà ló ń jáyàn bọ̀. Gbogbo ẹni tó máa gbé yín dìde lẹ máa pàdé, ẹni pàdé tó máa jáyín bọ̀. Orí mímọ́ Ọlọ́run ní í ṣe pẹ̀lú ìfẹ́ sí Ọlọ́run. Èèyàn méjì ni kẹ́ ẹ sá fún, ẹni tó mọ Ọlọ́run àti ẹni tí ò bẹ̀rù Ọlọ́run. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé kò ń ṣe pé èèyàn lọ church ló jẹ́ kó mọ Ọlọ́run. Àìmọ̀ èèyàn tó lọ church tí ò ní Ọlọ́run lọ́kàn, torí ìfẹ́ ni Ọlọ́run. Tó o bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ, o ò mọ Ọlọ́run. Tó o bá bẹ̀rù àti já ọmọlàkejì bọ́, o ò mọ Ọlọ́run. Tó o bá wá Ọlọ́run lókè káàkiri tó fẹ́ ràn lọ́wọ́, tó o rẹ́ nìkan ràn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́, o ò mọ Ọlọ́run. Bàbá mi ó ti sùn nínú Olúwa. Islam la bí mi sí, Muslim ni mi Wasiu. Mo dẹ̀ dàgbà sínú Christ Gospel Apostolic Church. Dáàdi mi kú gẹ́gẹ́ bí diakoni ọkùnrin, màmá mi deaconess. But ìgbà tí mo wọnú ìjọ mímọ́ tọ́lọ́run rán mi sí, àdúrà àti àwẹ̀ náà tí mo fi dìde yẹn náà ló ń ṣiṣẹ́ láyé mi. Èmi gbàgbọ́ wípé church àti ilé ìjọsìn kan náà fi sọ pé èèyàn mọ Ọlọ́run. Inú mímọ́, ọkàn mímọ́, ìfẹ́, ìṣoore, òun lèèyàn fi ń sọ pé èèyàn mọ Ọlọ́run. Ta ló tara ẹ dìde? Ta lè bí pa tó fi díẹ̀ nínú tó ní fún lóúnjẹ? Ta ló wà ní ìhòòhò tó daṣọ bò? Ta ló wà lẹ́wọ̀n tó lọ wò? Ta ló níṣòro ìpèníjà tí wọ́n náà ṣàánú ẹ̀? Àwọn èèyàn máa ń sọ pé mo ní owó, mo máa ń sọ pé mi ò kì í ṣolówó, ṣùgbọ́n mo lọ́lọ́run.
torí pé gbogbo ohun tí mo là kọjá nígbà yẹn mo máa ń sọ pé olúwa tó bá ṣàánú mi nǹkan tí bá ṣe máa fi mọ Ọlọ́run. Gbogbo èyí tá à ń ṣe rí pé mo ní gbogbo owó tó bá dá ẹ lọ kó fún àwọn ọmọ aláìní bàbá. Àwọn kan tún dé wọ́n ní ìpèníjà ojú, account number wọn mo fi lẹ̀, mi ò fa account tèmi lẹ̀. Mo mọ̀ pé mo máa dàgbà mo máa darúgbó, ṣùgbọ́n ọjọ́ tó bá dàgbà tó darúgbó tó bá kú, owó tó wà lákàùntì ẹ ò count. Ohun tó count ní ayé tó fọwọ́ kàn. Má ro ẹnikẹ́ni pin, má fẹnu jẹ́ ẹni bọ́, torí pé abanijẹ́ kì í tẹ́gbẹ́, ilẹ̀ gbígbẹ lọ́lọ́tẹ̀ ń gbé. Má wádìí béèyàn kan ṣe gòkè, wọ́n náà kó gòkè tiẹ̀ náà kó lè wá òkè. Kó bá má lọ sí UK lọ tọrọ bisikíìtì òkè kó tó jẹun kó tó lè wá òkè, nítorí pé kò ṣe gbogbo ẹni tó wà ní UK ló wà òkè. Gbogbo ẹni tó dẹ̀ wà ní Nàìjíríà kọ́ ló máa jábọ́, gbogbo ẹni tó wà ní Amẹ́ríkà kọ́ ló máa rówó kà, gbogbo ẹni tó wà ní Canada kọ́ ló máa dà nǹkan kan, gbogbo ẹni tó wà ní Germany kọ́ ló máa rí nǹkan já, ṣùgbọ́n ẹni tó bá mọ Ọlọ́run gbogbo ìlú ló mọ̀, á dẹ̀ rà ànúgbà látọwọ́ gbogbo ìlú. Ohun tí mo ní fún wọn ni pé kán mọ Ọlọ́run, kán wá Ọlọ́run nígbà tí ẹ lè rí, ẹ pè nígbà tó wà nítòsí, ẹ tètè mọ Ọlọ́run kí ìṣòro tó dé. Ní Bíbélì ṣe sọ wípé olódodo gbàdúrà aṣíwájú ọjọ́ ibi, kò ní mùsùlùmí gbàdúrà aṣíwájú ọjọ́ ibi, kò ní kírísítẹ̀nì gbàdúrà aṣíwájú ọjọ́ ibi, ó ní olódodo gbàdúrà aṣíwájú ọjọ́ ibi. Tẹ bá rí mi mọ̀, tẹ mọ̀ mí dáadáa, mi kì í preach ẹ̀sìn. Ohun tí mo máa ń sọ ni pé ẹ jẹ́ ká mọ Ọlọ́run. Kò bá jẹ́ Islam ló ń ṣe, ẹ̀sìn ló máa kó wá kó níjọ́ tá bá dé sáré. Tó bá jẹ́ church náà ló ń lọ, ìwà ní kẹ́ fi kún ẹ̀sìn. Àlẹ́ ẹ̀gbọ́, mo ní ohun tí mo fi kún Ọlọ́run. God lọ́lọ́run, èmi wá fi O mo fi sáàrin God yẹn, òun ló jẹ́ good. GWOOD òun ni good. Ṣé àwọn pé God ni God? So tó bá ní mo fi nǹkan kún, mo fi nǹkan kún. O yẹn ni mo fi kún. Goodness and mercy will always follow you if you're good to people and good to people around you. It's not about your church, it's about lives you are able to touch. God bless you. Sórí owó ní ìgbà táwa ní Òṣòdì ní 34B Brown Street, ibẹ̀ ni mò ń gbé pẹ̀lú àwọn òbí mi, èmi làkọ́bí pẹ̀lú àwọn àbúrò mi méje. Orin yẹn ni dáàdi mi máa ń kọ nígbà tá à ń gbé lóṣòdì nínú yàrá kan yẹn. Àwa ò ní sound nínú yàrá, ẹni tó wá ní sound nínú yàrá ẹ̀, torí pé CAC CGAC à ń tọrọ nǹkan lọ́wọ́ yàn, àbá máa nì omi àdúrà lọ́ máa mú, Babalọ́lá olómi ìyèrè omi ìyè. So tí dáàdi mi bá ti wá ń gbọ́ orin yẹn tẹ́ni yẹn ń play ẹ̀ nínú ilé, táwa bá jẹ rice ilé wa ó dijọ́ Christmas mi, tá bá jẹ dìyẹn ilé wa ó dijọ́ Christmas mi. So tí dáàdi mi bá ti wá ń gbọ́ olówó láyé mọ́ olúwa tèmi dọ̀wọ́ rẹ̀, gbogbo làlà ẹ̀dá nítorí owó ni, jẹ́ káyé mi dùn kémi kí lè jẹ́ níyàn, tètè fọ̀nà hàn mí má jẹ́ kí n lọ lófo. Ìyàrá wa ló kéré jù ní 34B Brown Street ní olówó Brown. Àwa ni wọ́n mọ̀ lólóṣì jù, àwa là ń lọ church jù. So tí ẹni yẹn bá ń play orin yẹn nínú yàrá ẹ̀, dáàdi mi máa sunkún. Tí tó bá ti wá rí pé mò ń bọ̀ gẹ́gẹ́ bí àkọ́bí, wọ́n sáré nu ojú wọn, wọn kì í fẹ́ sunkún lójú mi, ṣùgbọ́n mi máa ń rí wọn. So any day tí má ti gbọ́ orin yẹn, ó máa ń break me down. Ẹ wo bọ́lá ṣe máa ń tu ètò ayé mi. Bàtà ń sọ̀rọ̀ kórè mi pé bàbá Ebenezer Obey, wọ́n kàn rí mi last Sunday náà dẹ̀ ní Délé, I am coming. Ó pè mí, ó pè mí, bàbá ò dẹ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ mi. Mo ní dáàdi kí tiẹ̀ fáwọn tó ń lùlù lówó, wọ́n ní rárá o, báwọn ṣì wà láyé táwọn dẹ̀ ń rí wípé Ọlọ́run ń lò mí. Any day là máa, so ìyẹn ni mo rò papọ̀ pé dáàdi mi tó dẹ̀ like orin bàbá Ebenezer Obey, wọ́n tún sùn nínú Olúwa ní ìgbà tó pé 74. So nígbà tí mọ́mí máa ṣe birthday, bàbá Ebenezer Obey ló wá kọrin. Ibi tí mọ́mí ti ṣe birthday yẹn, kí ẹni tó rabẹ̀ fi ṣe hall, kó tó fi ṣe hall, ìsọ̀ àmàlà kan wà ń bẹ̀. Ìsọ̀ àmàlà yẹn lèmi àti màmí ti máa ń ṣọmọ ọ̀dọ̀ alámàlà. Mo wá rántí wípé ìjọ́ tí èmi àti màmí máa stop ń bẹ̀, màmí àmàlà téèyàn kan jẹ kù, màmí gbé fún mi. Ẹni tó wá ní ìsọ̀ àmàlà yẹn wá gbá màmí létí, ó wá da omi àmàlà sí wọn lára wípé ọ̀n tẹ̀ tí jẹ́ kí ẹni tó jẹ oúnjẹ kú lọ, bọ̀ bí màmí ṣe rí pé bí ń pa mí náà fún mi. So wọ́n ti wá ta ilẹ̀ yẹn, wọ́n á fi ṣe event hall. So event hall yẹn ni mo wá ti ṣe birthday fún mọ́mí mi nígbà tó pé 70, ni mo ṣe pé bàbá Ebenezer Obey pé everything tí òkú bá ń bojú ẹ̀yìn, bàbá mi Àdìsá Ìgbórè àṣà ọmọ àṣà kí n kó ìṣojú àṣà lọ ṣáájú ìjà, tó sọ fún mi pé nígbà tí mo ti gbaṣẹ́ Olúwa, ọjọ́ tí bá lọlé aláwo, tí bá lọlé oníṣègùn àbí tí má fi nǹkan kún, wípé ọjọ́ yẹn ni Ọlọ́run máa padà lẹ́yìn mi, tí mo dẹ̀ máa di wèrè tí ò ní ṣe wò. Oníṣègùn tí bá tẹ̀lé Kristi nìkan, ogun á pọ̀, ìjì á pọ̀, ṣùgbọ́n kò ní borí mi lójoojúmọ́.
ni mo ṣe rántí bàbá mi, ni mo rántí orin yẹn, ni mo rántí àdúrà tí bàbá yẹn gbà. Ṣe mọ̀ pé movie artist ni bàbá tó gbàdúrà fún mi yẹn, àtàwọn ẹlòmíín náà bẹ̀, ìdí ẹkún mi nìyẹn. Èmi ò tí bẹ̀rẹ̀ torí pé Ọlọ́run rí inú mi. Mi ò ṣiṣẹ́ ìránṣẹ́ torí owó, torí ẹ̀ ni mi ò ṣe kí n charge. Gbogbo nǹkan tẹ́ rí tó wà ń ta yẹn, gbogbo nǹkan tẹ́ rí tó wà everywhere, gbogbo àwọn tó wá láti ìlú òyìnbó every year bó ṣe máa ń wá nìyẹn o. Gbogbo hòtẹ́ẹ̀lì tó wà ládùúgbò yìí lọ book, àwọn lọ sanwó ara wọn. Èmi ò tí bẹ̀rẹ̀ o, torí kan wà tí mo bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn. Mo ń lọ sí bus stop káàkiri, àwọn táwọn èèyàn máa ń pèlè area boys, mo ní wọn kì í ṣe area boys, èmi ti sọ wọ́n di Jesus boys. So èyí tó bá gba Kristi tàbí ó fa ayé ẹ̀fọ́ Ọlọ́run, kò bá jẹ́ sìn ẹ̀ náà ló ń sìn tó jẹ́ Islam. Èyí tó bá fẹ́ kọ́ṣẹ́ ẹja fi sẹ́nu iṣẹ́, èyí tó bá fẹ́ kúrò tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní tajà wọn bá wọn tá bá ní ká fún ká fi ran àyànmọ́ ẹ̀ lọ́wọ́. Ìdí tí mo ṣe sọ pé mi ti bẹ̀rẹ̀ nìyẹn. Bíbélì ni mo gbàgbọ́, ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ tí mo gbà ó ní ṣe pẹ̀lú ìfẹ́ àti ìfi ìmoore inú ẹkún tí Ọlọ́run ti mú mi kúrò. Tí n bá sunkún náà omijé ayọ̀ ni, torí pé tá bá ṣì wà láyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ṣì wà tá máa rìn, inú ká fẹsẹ̀ lágbó, inú ká fọwọ́ lágbó, inú kí àwọn ènìyàn kọ́ wa láti fogun la igbó. Gbogbo bó ṣe lè wù kó rí, ẹ ṣáà jẹ́ a máa lọ ká má bójú ẹ̀yìn. Gbogbo nǹkan láyé ẹ má jẹ́ ká ráṣìṣe aláṣìṣe. Tá bá rí ibi tí ò da, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní correct àtòrí tiwa. Ẹ̀yin náà tẹ́ jẹ́ journalist, ṣe fẹ́ sọ fún mi pé tíyàn bá dédé dash in aeroplane ṣe ẹ̀ ní gbà ni. Bẹ́ẹ̀ mi ò tiẹ̀ lépa ẹ̀, èwo làbọ̀rọ̀ sọ ń pa ẹ̀. Bíbélì sọ pé ògo ìkẹyìn á pọ̀jù ti síwájú lọ. Àwọn tó hàn mọ́ Ọlọ́run wọ́n ń lò, àwọn tó hàn ná Ọlọ́run rárá wọ́n ń lò. Ẹni sọ̀rọ̀ mọ́tò, tí ò bá sí mọ́tò báwo lẹ́yìn ṣe fẹ́ débí? Ìgbà ayé Jésù kò sí mọ́tò, ìgbà ayé Jésù kò sí jet, ìgbà ayé Jésù kò sí gbogbo tẹ́ dárúkọ yìí, ìgbà ayé Jésù kò sí fóònù tẹ́ gbé dání, kò sí Instagram, kò sí Facebook. Ìyẹn ni pé Jésù kú ó ṣiṣẹ́ káwa bá má ṣiṣẹ́, ṣùgbọ́n gbogbo ẹ̀ ní ká má lépa ẹ̀ ní àlépajù. Ní gbogbo ohun tá a bá ń ṣe ká máa rántí ọ̀la. Èmi ò kí ń báyàn sọ pé ẹni yìí ò da, ẹni yìí da. Ìwọ ni kò béèrè àyànmọ́ tó wá lò láyé. Tó bá lè ṣe ṣe, kí ló dé tá kí máa ń béèrè ìyà téèyàn jẹ kó tó dókè, tó jẹ́ pé nígbà tó bá dókè la máa wádìí bó ṣe dókè. Well, ẹni tó gba iṣẹ́ ìránṣẹ́ wà, ẹni tó dẹ̀ fẹ́ fi iṣẹ́ ìránṣẹ́ jẹun wà, ṣùgbọ́n Ọlọ́run ló mú oníkálukú. Lèmi ò ṣe lè dájọ́ ẹnikẹ́ni. Èmi àwọn oore tọ́lọ́run ti ṣe fún mi láì mọye ọ̀nà. Èrò skul kan wà ń bẹ̀ yẹn, èmi ò tí ì ní skul kankan. Tọ́lọ́run bá ní máa nínà, a máa ní fún church ni. Àwa máa jẹ́ káwọn ọmọ church lọ bẹ̀. Tó bá lè ṣe é ṣe kó má sanwó táyé bá wà, táwọn èèyàn bá ti lè sponsor ẹ̀. But tí ò bá sí ìwọ̀nba, wọ́n á sì rányàn. Tó mo rí gbà tí mi ò rówó lọ léèwé, mi ò rówó ṣe WAEC, mi ò rówó lọ sí yunifásitì, so mi ò fẹ́ judge ẹnikẹ́ni. Gbogbo wa táwọn wò mí, kò sẹ́ni tó mọ ibi tádúrà ti máa gbà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wò mí, kò mọ ibi tó ń sin bàbá ẹ̀ kẹrin sí. Ìdí ẹ̀ ni pé bàbá ẹ̀ kẹrin ò nípa, bàbá ẹ̀ ò nípa. Tí bàbá tó bí bá nípa, a mọ ibi tó ń sin bàbá ẹ̀ sí. Bàbá tó bí bàbá mi ò mọ ibi tó ń sin wọ́n sí. Bàbá mi ò mọ ibi tí wọ́n sin wọ́n sí. Mo gbọ́ pé imam ni wọ́n, ṣùgbọ́n bàbá mi tó tọ́ mi, tí a rí àánú gbà, ilé tí wọ́n mọ̀ nílé ló ṣì ń gbà yẹn, Olúwa lò mí láti tún kọ́. Ibi tí mo sin bàbá mi sí, mo lè ṣe mábù síbẹ̀, mo lè lọ wo bẹ̀, kò ń ṣe gbogbo yẹn lólórí ọ̀fẹ́ yẹn, ṣùgbọ́n ilé tó ti pè nílé olóṣì nígbà kan rí ni. Mi ò tí ì ní owó tí mo mọ̀ pé mo ní ọ̀la, so ni mi ò ṣe dájọ́ ẹnikẹ́ni. Táwọn èèyàn bá béèrè question lọ́wọ́ mi, máa ń béèrè pé ṣé ẹ̀yin náà fẹ́ ṣe oríire wá nìyẹn, ṣé láìkẹ́ ní mọ́tò ńlá wá nìyẹn, ṣé tó bá fún yín private jet ṣé ẹ̀ ní ìkọ̀ wá nìyẹn. So ẹ má jà dájọ́ ẹlẹ́jọ́, ẹ jẹ́ ká wo ohun táwa lè ṣe nípa tiwa. That he will use to raise you up, because he said, I will have mercy on who I will have mercy. I will have compassion on who I will have compassion. Strange mercy is what you receive that is beyond your effort. It's beyond your understanding. It's beyond your expectations. It's beyond your thoughts. Strange mercy is what you will look around and you will say, thank you, Lord, that you cannot explain. It's that when what you are enjoying is by your effort, it's called struggles. But when you enjoy favor without struggles, it's called mercy. Mercy triumphant over judgment. Strange mercy, because
Everybody in the world thought, okay, Dele Ogundipe is gone, it's not going to be great. God cannot do it for him again. But I don't want to blame no one. I don't want to accuse no one. I want to say thank you to everyone who's been able to help me to go through my new dimension in life and another level of transformation through revelation. So, I haven't seen anything bad in my journey. To the glory of God, I'm not perfect, but everything has been working together for my good. When I look around me, I've been able to write many books, I've been able to touch many lives, and I ask myself, how I've been able to do it? Strange mercy. Many of our members encounter motor accidents and all of that. Some people died. We're not rejoicing that they died, but my members came out not scratched. Strange mercy. I've seen so many people, even those that are watching me right now. Strange mercy is beyond your connection, is beyond your attitude, is beyond your effort. Yes, God will bless the work of your hand. Strange mercy. So when God now multiply what you call the work of your hand, when He multiplies the work of your hand, it's called strange mercy. This church does not have a signboard, but God is on board. Strange mercy. So that's why we say our harvest this year is called strange mercy, because we never had a better yesterday. I'm a celestial shepherd to the glory of God under Celestial Church. I'm not the head of Celestial Church. So I'm a shepherd. I'm a shepherd under the church. I'm a small boy under the church. I'm the smallest of all under the church, but I have been able to enjoy mercy, and I'm still enjoying mercy. So strange mercy will locate all of you in Jesus' name. Amen. Yes, as we celebrate strange mercy, I want you. I want all our youth to believe in yourself, discover yourself, invest into yourself. Do not be naive. Do not be controlled or ruled by your thoughts or what is going on in the country. See yourself as a game changer. See yourself as a territory taker. See yourself as a line crosser, as a barrier crosser. If people don't believe in you, believe in yourself. Believe in your God. Believe in touching lives, and you will be unstoppable. This is what I want to tell you. God is not the God of religion. It's not about religion, because God is love. I want to let you know this. Disconnect yourself from unproductive people. Disconnect yourself from discouragers. Disconnect yourself from envious people. Disconnect yourself from people that are spoiling people before you. If you are not there, they will spoil you too. Disconnect yourself from people that are pulling people down. If they're with you, if they pull other people down in your presence, if you're not there, they pull you down. Disconnect yourself from that table where respect is no longer being served, and be optimistic that you are going to be great. I want to thank our Nigeria uh, media all over the world, our media partners, some that are here, some that are not here. I'm so sure that many of my brothers and sisters that are handling cameras, pushing out information, are the reasons why many of us have been able to correct ourselves. You see, if you're being attacked by media or by people, um, men of the press, number one, probably is to redirect you. Number two, to caution you. Number three, if you are overdoing things, you'll be able to call yourself back. He said we have positive criticism, we have negative criticism. If you are not defensive, you will not be offensive. They are not our enemies. Most especially, I for one, they are doing their jobs. If you don't want them to write it or talk about it, don't do it. If you do it and you're doing anything on the contrary to what is against humanity, then you should be ready for who will come for you. But we have some journalists too that are meant to be advised, because their mission is to pull people down, and they will call you. We just had a story. Without asking, they will just write. They will now say, okay, bring money, I will pull it down. If they want to write it, let them write it. As long as you know that your hands are clean and you're not going to defend yourself,
Let it go. Whoever loves you will come for you. Ask your own part of the story. But I want to tell you, if a story is one-sided, the story will die fast. One of the maxims of equity says, "He who wants equity must come with clean hands." I'm not perfect. You are not perfect either. Journalists, men of the press, don't do things to pull people down. Remember your end time. Remember when you're going to be older than this, there is no permanent champion. If you are a current champion now, some people are coming behind. Remember, one day you will leave that office and some people. God bless Nigeria. May God bless our country. May God touch our leaders. May God direct our path. May we not sell our conscience. May we not kill ourselves. May we not pull ourselves down. God bless. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.